Hello, hello. A tún rí mi gbọ́ o, ẹ̀yin èèyàn wa lórí internet space tó ń jà ràìnràìn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní kí Mary, Naomi kan wá ṣe iṣẹ́ àṣeparí ní ààfin láti jẹ́ kí wọ́n wá ṣe àwọn nǹkan tó necessary láti ṣe gẹ́gẹ́ bí tradition àwọn ẹbí ọkọ ẹ̀ ní ààfin. Tó ń pariwo awuyewuye pé ó lóun ò ṣe, báwo ló ṣe máa tẹ̀lé kábíyèsí máa jáde tí ò tíì parí gbogbo the right tán ní kó wá ṣe tó kọ̀ tó lóun ò ṣe. Tó ń sọ pé tí wọ́n ò dẹ̀ rí, wọn ò rọ́rọ̀ sọ mọ́ o. Ọmọ yẹn ti lọ ṣe the right tó yẹ kó ṣe o. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because Ọlọ́run tó jẹ́ pé ó ń tẹ̀lé ọmọ yẹn káàkiri kò ní fi sílẹ̀, kò ní fi Naomi sílẹ̀ o. Lágbára Kristi ọba ìyanu torí ó nídìí nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó wá ṣe láàfin. Bẹ́ẹ̀ ni, ó ní ìdí pàtàkì tí Ọlọ́run yàn pé kó wá ṣe láàfin. And kò tí ì yé many people, kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀. Even àwa gan ta ń sọ̀rọ̀, àì tí ì mọ̀ lórí Ọlọ́run. Wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run wa èdè ni. Iṣẹ́ Olúwa àwa máa rí di ni. Nígbà tí Ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni, ta lẹni tó sọ pé bẹ́ẹ̀ kọ́? Àfi tá bá tan ara wa jẹ. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Bẹ́ẹ̀ ni o. Lọ́ bá ní àwọn elders pé àwọn nìkan ti announce. Wọ́n announce ẹ̀, nǹkan ta gbọ́ nìyẹn o. Ta gbọ́ ní íńtánẹ́ẹ̀tì o. Kì í ṣe pé bóyá a ń ṣe àhesọ, kì í dẹ̀ ṣe pé bóyá wọ́n wá jí sọ fún wa. Wọ́n ní ó ti tó láti ṣe ayẹyẹ fún Queen Naomi torí ó tó bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ pé gbogbo Ifẹ̀ ti mọ̀ nípa ọ̀rọ̀ Naomi pé ó ń padà bọ̀ láàfin. Wọ́n ní tí ó bá ti tó, tí àsìkò bá tó, kò sí ẹ̀dá kankan tó lè yí ìpinnu Ọlọ́run padà nínú ayé Naomi àti kábíyèsí. Wọ́n ní ayọ̀ ńlá ni o pé Naomi, báwọn nìkan náà announce ẹ̀. Ìyẹn àwọn elders kan ta rí gbọ́ pé wọ́n ní lágbára Ọlọ́run pé weekend yìí pé kábíyèsí, pé olórí Naomi máa balẹ̀ sáàfin lágbára Ọlọ́run ọba ìyanu. Wọ́n láwọn kì í ti ẹ ṣe pé kábíyèsí ló ti ẹ̀ sọ, wọ́n ní àwọn people yẹn, àwọn elders pé wọ́n announce pé kábíyèsí, pé olórí Naomi máa wá sí ààfin fully, pé gbogbo èèyàn ti gbà, pé gbogbo wọn ti gbọ́, wọ́n ti fi ọwọ́ àtẹsẹ̀, wọ́n ti gba Naomi padà sí ààfin. Wọ́n ní tẹ bá rí jubilation pé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ohun tó Ọlọ́run bá ti sọ pé bẹ́ẹ̀ ni, kò sí ẹ̀dá alààyè kan, kò sí èṣù kankan, kò sí agbára òkùnkùn kankan tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ká máa gba àdúrà fún ìtẹ̀síwájú weekend, ìtẹ̀síwájú bíbọ̀ wá sí Queen Naomi ní weekend. La bá ní tó bá rí bẹ́ẹ̀, Olúwa, a sọ pé Jésù Olúwa o ṣeun, Jésù Olúwa o ṣeun, ọba ìyanu o ṣeun. Nítorí pé àwọn ọmọ rẹ̀ a ti ní ìgbàgbọ́ gidi gan. A ti ní ìgbàgbọ́ gidi gan wípé nǹkan tí èèyàn Ọlọ́run bá ti fọwọ́ sí, kò sí ẹnikẹ́ni tó lè bàjẹ́.
Ẹ̀yin ni ipá àti agbára wà lọ́wọ́ ẹ̀ láyé àti lọ́run. Bẹ́ẹ̀ ni, nǹkan tá a rí gbọ́ nìyẹn. Nǹkan tá a rí gbọ́ nìyẹn. Torí ìdùnnú ṣubú layọ̀ fún àwọn olólùfẹ́ Naomi ní gbogbo nǹkan tá a gbọ́ yìí. Pé Naomi ń padà bọ̀ ní weekend. So shall it be in the name of Jesus. Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó Ọlọ́run bá ti sọ pé bẹ́ẹ̀ ni, kò sí ẹ̀dá alààyè tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Nǹkan tá a gbọ́ o. Ṣé ẹ mọ̀ pé dídé àti bíbọ̀ wá Naomi ó ti lójútùú. Lágbára Ọlọ́run, a sọ pé bíbọ̀ tí Naomi ń bọ̀ láàfin, lẹ́yìn Ọlọ́run Olódùmarè ló máa tẹ̀lé wa. Nítorí pé wọ́n ní kò sí ohun ìjà olóró kan tó lè ṣe sí ọmọ náà. Tó lè pa lára. Kò ní pa Naomi lára o. Ẹ̀yin Ọlọ́run, ẹ̀yin lè máa rán àwọn áńgẹ́lì, ẹ̀yin lè máa rán àwọn ogun ọ̀run, ẹ̀yin lè máa rán gbogbo àṣẹ yín. Wọ́n ní ibo lágbára èṣù wà níbi tí Jésù ti ń jọba. Agbára kò sí. Agbára ọ̀tá dà níbi tí Jésù gbé ń jọba. Agbára èṣù dà kò sí o. Ó ti wo wómúwómú ló wo. Tó Ọlọ́run tó ti lọ́ lúlú, wọ́n kàn ń sáré kiri ni. Níbi tí wọ́n ti ń sáré kiri, wọ́n máa dojú bolẹ̀, tí wọ́n máa ṣubú dànù. Ǹjẹ́ kò wá parí? Nígbà tí ẹ sọ pé ẹ fẹ́ dán agbára Ọlọ́run wò, ẹ fẹ́ dán agbára Ọlọ́run wò, ta ló ṣe irú ẹ̀rí tó mú jẹ? Ta ló ṣe irú ẹ̀rí tó score free? Ta ló ṣe irú ẹ̀ tó sọ pé tí ò ní gbiná dànù? Wọ́n ní ẹni tó bá sọ pé òun fẹ́ kọlu Ọlọ́run, wọ́n ní ó máa ṣubú dànù. Ọlọ́run máa á dìgbòlù tó jẹ́ pé òǹtọ̀hún ò ní mọ ibi tó fẹ́ bá rẹ̀. Nígbà tí Ọlọ́run fún rẹ̀ tó bá dìgbòlù yàn, níbo lẹ ti rí? Ẹni tó dẹ̀ sọ pé òun fẹ́ kọlu Ọlọ́run fún rẹ̀. Wọ́n ní Ọlọ́run máa lọ̀ lúlúlú. Á lọ tó jẹ́ pé ó máa kúnná ju àtíkè lọ. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ is that not wonderful? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí ohun tó Ọlọ́run bá ti ṣe, kò sí. Wọ́n ní ohun tó Ọlọ́run bá ti sopọ̀, bẹ́ẹ̀ ni. Kò sí ẹnikẹ́ni náà tó lè yà nípa agbára Kristi Jesu Olúwa wa. Ẹ̀jẹ̀ Jésù yóò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìyanu yóò jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù tí Naomi ń sìn, á gba agbára lọ́wọ́ ọ̀tá, á gba agbára lọ́wọ́ èṣù, á gba agbára lọ́wọ́ àjẹ́, á gba agbára lọ́wọ́ ẹlẹ́bọ lóru. Ní agbára Kristi Jesu, Ọlọ́run yóò sì fi agbára ẹ̀ hàn. Bẹ́ẹ̀ ni. Ó ti rí bẹ́ẹ̀ náà. In the mighty name of Jesus. Amen. Ẹ̀yin èèyàn, ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ọlọ́run á dúró tì wá. Ojú ò ní tì wá. Àánú Ọlọ́run á máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Amen. Ẹ bá mi share, ẹ bá mi subscribe, kí ẹ bá mi like. In Jesus' mighty name. Amen.